mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olóòótọ́, ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di, tó fo tarùn kó gbégbé wò yín kí tó tọ́ mọ́ kó yá lékè sí gbogbo wa. Wọ́n tún ti mú ìbéèrè wá lónìí. Kí ni ìbéèrè tí wọ́n mú wá? Wọ́n ní Ifá Olóòótọ́, kí ló dé tí oògùn ò kí ń ṣiṣẹ́ lára tàwọn gan? Àwọn ti gbìyànjú oògùn ò kí ń ṣiṣẹ́, kí ló ṣẹlẹ̀? Àbí ṣé kò sóògùn ni? Àbí ṣé irọ́ lásán náà kàn ń pa fáwọn? Mo fẹ́ràn ìbéèrè yìí. Ó yẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan, torí pé ìdáhùn tí máa fún ẹni yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló máa wúlò fún. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbàdúrà tí ò rọ́nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàwẹ̀ tí ò rọ́nà àbáyọ. Ní àìmọye ọdún náà ti fi ṣe eléyìí. Ilé tá a ṣẹ̀ wá padà wá lónìí tí a ti ṣe ògùn ńbẹ̀, tá a ti ṣe bọ́ ńbẹ̀, tá a ti rojú tu ẹ̀. Ẹ má jẹ́ ká ti sáré kọ̀ǹkúdù wípé ó yarọ ni wọ́n ń pa fún wa. Ó dáa, ìwọ tó ti ṣògùn, ìwọ tó ti ṣàkóṣe, tó rojú tu ẹ̀. Ó dáa, jẹ́ kí n sọ ìdí tó lè jẹ́ kí oògùn tán bá ṣe fún ẹ kó má ṣiṣẹ́. Ìdí yìí máa sọ ìdí mẹ́ta fún ẹ tó jẹ́ pé tán bá ṣe oògùn fún ẹ ó ṣe é ṣe kó má ṣiṣẹ́. Ìwọ tó jẹ́ babaláwo, oníṣègùn àbí adáhunṣe tó jẹ́ pé tí wọn náà bá ṣe oògùn fún yàn, àwọn ìdí mẹ́ta tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí ó lè má jẹ́ kó oògùn yìí ó ṣiṣẹ́. Ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí ẹ jọ̀ọ́ bá mi share rẹ̀ kó lè bá ṣe àwọn èèyàn láǹfààní. Ìdí alákọ̀ọ́kọ́, ìwọ tó ń ṣoògùn fún yàn gangan, ìwọ lélẹ́yìí bá wí. Ìwọ tó ń ṣe oògùn fún yàn, babaláwo, oníṣègùn, adáhunṣe tó ń ṣe oògùn fún yàn, ìwọ lélẹ́yìí bá wí. Kí ni àlàyé tó wà behind eléyìí? Ìwọ tó ń ṣe oògùn fún yàn, ṣé ìwọ gangan so mọ nǹkan tó ń ṣe sá? Bẹ́ẹ̀ ni, ṣé nǹkan tó ń ṣe yẹ so yí ẹ sí? Wọ́n ní you can't give what you don't have. Nǹkan tó ní o lè fún yàn. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló jẹ́ wípé ẹ̀rùn yẹn kí n dọdẹ ni wọ́n. Nígbà tí wọ́n ti ná ìgbára, tán ti ná ìgboro, tán ti wá iṣẹ́ sọ́tò tán wá iṣẹ́ sósì tí wọ́n rí mọ́, lọ́pọ̀lọpọ̀ ṣe rántí wípé bàbá mi oníṣègùn ni, bàbá mi babaláwo ni, bàbá mi adáhunṣe ni, ìyá mi ọlọ́ṣun ni, àǹtí mi oníyèmọ̀já ni. Ó yá, ẹ jẹ́ kí n lọ máa ṣiṣẹ́ wọn. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tó jẹ́ wípé o ò kọ́ tó mọ̀ nípa rẹ̀, bọ̀ torí pé ilẹ̀ ti fún mẹ́, torí pé òrọ́ náà àbáyọ mọ́, ó wá lọ sí ibi iṣẹ́ yẹn, ó wá wò pé okay, mo ti jogún account, mo ti jogún ìwé ògùn, mo ti jogún ìwé àkóṣe, kí n máa yẹ̀ wò, kí n máa ṣe lọ fáwọn èèyàn. Kò lè work. I realize wípé eléyìí jẹ́ ní tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe ògùn fún yàn, ọ̀pọ̀lọpọ̀ awo tó ṣe ògùn fún yàn, ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn tó ṣe ògùn fún yàn ló jẹ́ wípé ìmọ̀ tí wọ́n ní nípa nǹkan tí wọ́n ṣe gangan, ìmọ̀ yẹn ò kún tó. Ìtẹ́yìn ò bá dẹ̀ mọ̀ nípa ẹ̀, téèyàn bá fẹ́ máa ṣe kò lè lọ dáadáa. Ibi tẹ́ ti mọ̀ léléyìí, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé tó bá fẹ́ ra ewé, kó kàn fẹ́ ra ewé ẹyọ kan lásán, ó di ọjà. Tó bá fẹ́ ra nǹkan míì, ó di ọjà. Mi ò sọ pé ká má lọ ra èròjà tá a fi ṣe ògùn wa, a máa lọ rà, but èròjà tó fẹ́ lọ rà so dààmú dáadáa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kù nídìí iṣẹ́ lékulẹ́ja gan, àwọn gan ò mọ nǹkan yìí dáadáa, àwọn gan ò ní mọ̀ nípa rẹ̀ dáadáa, àwọn gan ò fojú sílẹ̀ nígbà táwọn tó jẹ́ òbí wọn ń ṣiṣẹ́ yẹn, ìgbà táwọn náà rọ́nà báyọ mọ́ làwọn náà sọ̀rọ̀ àwọn dẹni tó ń ta èròjà ògùn lékulẹ́ja. Ìwọ náà tí wọn náà fẹ́ lọ ra nǹkan níbi ibẹ̀, ìwọ náà ò déwé mọ̀, ọ̀ọ́dẹ́ gbòógì mọ̀, ọ̀ọ́dá èròjà mọ̀, ẹni tó fẹ́ ta fún ọ náà ni òun náà ò dá mọ̀, òun náà kàn fẹ́ gbowó ni, ó ti wá di olè gbé olè gbà. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí ẹ bá dá nǹkan mọ̀, tẹ́ ẹ bá mọ báwo lẹ fẹ́ ṣe verification lórí èròjà tẹ́ fẹ́ lò, wọ́n á gbé gbàǹtọ́yọ̀ lé lọ́wọ́, fake náà máa ta fún yín. Tó bá lọ fi fake items tó lọ fi ṣe ògùn, bó ṣe lè wù kó ògùn yìí ó jẹ́ tó, kò lè ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ́ bá fẹ́ rí ológbò dúdú, wọ́n á ti kùn ní kọ́lọ̀ tí ò ní jẹ́ pure black cat ni wọ́n á tà fún yín. Ìwọ tó bá nímọ̀, tó bá ní òye, tó mọ ọgbọ́n tó lè dá débi pé tí ológbò yẹn tí ò bá ń ṣe pure black kó tó délé, kọ́lọ̀ míì tó bá wà lára ẹ̀ tí wọ́n kùn yẹn á ti yọ. Tó bá lọ lórú nǹkan bẹ́ẹ̀ yẹn, wàá sọ pé òṣògùn kò jẹ́. Meaning that ẹni tó ń ṣògùn tí ò ní mọ̀ tó bá ṣògùn fáwọn èèyàn kò lè jẹ́ o. Ìmí tó tún wà ń bẹ̀ tó tún jẹ́ pé àwa tí a bá ń ṣe ògùn ta ní láti understand ni wípé ojú ò gbọdọ̀ kán wa láti attend sẹ́ni tó ní the service wa. Bẹ́ẹ̀ ni, téèyàn bá wá sọ́dọ̀ wa, before ká tó ṣe anything fún, a ní láti kọ́kọ́ ṣe àyẹ̀wò fún ná. Ilé ìtàn pè ní consultation. Ṣé ẹ̀rìndínlógún ló ń lò, dẹ́rìndínlógún fún, kó o mọ kílẹ̀ nìyẹn need. Ṣé fá ló ń dáfá fún, yálà ọ̀pẹ̀lẹ̀ ni wàá sán ni àbí wàá dákin fá, ó ní láti kọ́kọ́ ṣe eléyìí ná. Ṣé ẹ̀rù fọ́ ló ń lò, any other means of divination tó bá ń lò, gbìyànjú kó kọ́kọ́ ṣe fún kó o lè mọ̀, because ẹlòmíì wà tó jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ò jọ mọ́ kó wẹ àwúre. Bẹ́ẹ̀ ni, tó jẹ́ pé ẹ̀bẹ̀ ló yẹ kó lọ máa lò. Ẹlòmíì wà tó jẹ́ wípé aṣẹ́ta ló yẹ kẹ́ ẹ ṣe fún, ẹlòmíì wà tó jẹ́ wípé ìwé àwẹ̀nù ló yẹ kẹ́ ẹ lọ rí ṣe fún, tó jẹ́ pé ojoojúmọ́ ayé ẹ̀ ńṣe ló ń rúgbà àṣẹ káàkiri. Tẹ́ ẹ bá wá sọ pé ẹ gbé ọṣẹ fún, ẹ kàn ṣe àkóso kan fún láì ṣe ìwádìí fínífíní, àbíkú rẹ̀ ó máa sọ lóògùn dèké. Bẹ́ẹ̀ ni, ló sì jẹ́ pé ìwọ tó bá jẹ́ oníṣègùn, babaláwo àbí adáhunṣe, téèyàn bá wá sọ́dọ̀ ẹ̀ pé òun fẹ́ ṣe ògùn, kò ń ṣe pé ògùn tó béèrè yẹn gangan ni wàá ṣe fún, wàá kọ́kọ́ ṣèwádìí. If not, wàá máa fi ògùn orí fífọ́
wàá máa fi wara ríro at the end of the day iṣẹ́ yẹn ò lè yìn ẹ́ lọ́wọ́. Ìyẹn àwògedengbe. Bákan náà àwa tá a bá jẹ́ babaláwo oníṣègùn adáhunṣe owó tá a bá mọ̀ pé yóò tó nǹkan tá a fẹ́ ṣe òun ni ká gbà. Bẹ́ẹ̀ ni ajé ni kò gbà ní kì í bí ọmọ ọlọ́jà nú. Tẹ́ ẹ bá sọ price nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fẹ́ni tẹ́ ẹ fẹ́ ṣe fún tágbára rẹ̀ bá ka ó máa ṣe lọ́dọ̀ yín. Tí agbára rẹ̀ ò bá ka á sọ fún yín pé bóyá kóun padà wá ń gbà míì àbí kẹ́ ẹ bá òun wá eléyìí tó bá kéré tóun máa ṣe. But tẹ́ ẹ bá fìtìjú kárùn nǹkan tẹ́ mọ̀ wípé nǹkan yìí o 100,000 òun ló máa tó ṣe. Tẹ́ wá wò pé káwọn ènìyàn máa sọ pé owó yín wọ́n expensive iṣẹ́ yín wọ́n tẹ́ wá ní kó lọ mú 30,000 wá báwo lẹ sì fẹ́ ṣe. Meanwhile kẹ́ tó ṣe fẹ́ nìyẹn ẹ ti lé iṣẹ́ tí ẹlẹ́dàá rẹ̀ mú òun ní iṣẹ́ tó jẹ́ pé 100,000 ni ó parí ẹ̀ but ẹ fẹ́ kẹ́ nìyẹn rí yín gẹ́gẹ́ bí aláṣejù bí ọlọ́kànjọ́ ènìyàn bí ọ̀lẹ bí oníjìbìtì ẹ wá sọ fún pé kó mú 30,000 yẹn náà wá kò lè work because nǹkan tẹ́ ẹ máa ṣe fún ìtẹ́lẹ̀dàá rẹ̀ ò fẹ́ òun lẹ máa ṣe fún. Eléyìí tó tún wá bẹ́ẹ̀ ni pé àwa tá a jẹ́ babaláwo àwa tá a jẹ́ adáhunṣe tá a jẹ́ oníṣègùn tá a jẹ́ olórìṣà tá à ń ṣe àkóso fáwọn èèyàn ẹ má jẹ́ ká torí owó tá a fẹ́ gbà ká sọ nǹkan tí kò ní bẹ́lẹ̀dẹ̀ nìyẹn lórí mu. Ẹ má jẹ́ ká torí owó tá a fẹ́ gbà nígbà míì pé oògùn wọn kò mí pé oògùn yẹn máa ṣiṣẹ́. Ẹ lè mú ewé ajé pẹ̀lú ewé ọlọ́yìn pẹ̀lú ewé àràgbà kẹ́ẹ̀gùn papọ̀ mọ́ṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ gbé fẹ́ nìyẹn kó dẹ̀ ṣiṣẹ́ ntẹ́lẹ̀dá ẹ̀ fẹ́ nìyẹn. Tó bá yẹ pé àjò 20,000 balẹ̀ lẹ́dàá nìyẹn mú ẹ ṣe fún ẹ má torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ àjò 20,000 lẹ́dàá rẹ̀ mú kẹ́ wá pè fún un ní 500,000 ó lè má work torí pé nǹkan tẹ́lẹ̀dá ẹ̀ fẹ́ nìyẹn. Ìyẹn fún abala àwa tó jẹ́ wípé à ń ṣe àkóso fún yàn. Another factor tó lè jẹ́ kó oògùn tán bá ṣe fún ẹ kó má jẹ́ òun ni ìwọ gangan tán fẹ́ ṣe oògùn fún. Bẹ́ẹ̀ ni ìwọ gangan tán fẹ́ ṣe oògùn fún. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà oògùn tó ń bẹ́ lómi ìfinra oògùn inú ilé ni. Ifá tó ní ilé gbó kí n róye ẹ̀wù gbó kí n rẹ́ka ọ̀rùn ṣòkòtò gbó kí n rí bàràdì adífá fún Ọ̀rúnmìlà eléyìí tí ó gbìgbó lé bàbá rẹ̀ ó mọ̀ gbó mọ́gbòmí mẹ́ẹ̀ẹ́dábọ̀ ògbìgbó mọ́gbòmí mẹ́ẹ̀ẹ́dábọ̀ ògbìgbò tí gbóni táì fi lájé táì fi níre gbogbo mọ́gbòmí mẹ́ẹ̀ẹ́dábọ̀ ògbìgbò inú ilé tí wọ́n ti ń ṣe ẹ́ inú ilé tí wọ́n ti dì ẹ́ lọ́wọ́ inú ilé tí wọ́n ti ń dí ọ lọ́nà inú ilé tí wọ́n ti fẹ́ kó o rí dáadáa ṣe àkóso tí babaláwo ṣe fún ẹ eléyìí tó oníṣègùn ṣe fún ẹ eléyìí tí ìyá lórìṣà ṣe fún ẹ ibẹ̀ náà ló tún gbé lọ. Orí pé wọ́n gangan wà nínú àwọn tó ń kú bá rẹ tàbí kú rẹ fi so lóògùn àwọn tó ṣe nǹkan fún ẹ tó fi sọ di èké. Ó ní láti understand wípé ṣé kìí ṣe pé inú ilé tí mò ń gbé gangan ìdá o rẹ́ǹtẹ̀ ni àbó kọ́ fún ara ẹni àbí òun yá lò ní. Ó ní láti ọkọ mọ̀ pé ṣé inú ilé yẹn gangan ṣé kò tí ì gbàbọ̀dé fún ẹ. Inú ilé mi a máa gbàbọ̀dé fún yàn tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ lè rí kẹ́ mú wọbẹ̀ òfò ló máa jẹ́ ọjọ́ kejì ọjà. Ó ní láti understand yẹn. Ẹlẹ́ẹ̀kejì tó ní láti mọ̀ gẹ́gẹ́ bí pé wọ́n ló wá ṣe oògùn ìwọ gangan má làlé babaláwo lọ́wọ́ má làlé oníṣègùn lọ́wọ́ má làlé adáhunṣe lọ́wọ́ má làlé ìyá lórìṣà rẹ lọ́wọ́ ọ̀nà wo ló lè gbà làlé wọn lọ́wọ́ ìwọ náà ló sọ fún wọn pé nǹkan báyìí ló fẹ́ lóòótọ́ o lè sọ fún wọn pé nǹkan báyìí ló fẹ́ ṣùgbọ́n jẹ́ kán kọ́kọ́ bẹ́ẹ̀ béèrè náà wọ́n pè kankan ní drug abuse bẹ́ẹ̀ náà la máa abuse àkóṣe ọ̀nà wo là ń gbà láti fi abuse àkóṣe àbí láti fi abuse oògùn tá a fẹ́ lò nígbà tó bá ń lo oògùn láì jẹ́ wípé wọ́n prescribe ẹ̀ fún ẹ bí wọ́n dífá àbí wọ́n dá òrìṣà náà fi ní kó lọ lórí oògùn yẹn bí àpẹẹrẹ ẹlòmíà sọ pé oṣó lòun fẹ́ meanwhile n tó yẹ kó wá ní ẹ̀yọ́nú ẹlòmíà sọ pé òun fẹ́ ègbè meanwhile n tó yẹ kó wá ní aṣẹ́ta ẹlòmíà sọ pé òun fẹ́ ẹ̀yọ́nú nítorí kó dẹ̀ wá ní ẹ̀sọ́rí. So ìwọ tó bá lọ sọ́dọ̀ babaláwo má làlé babaláwo lọ́wọ́ má làlé oníṣègùn lọ́wọ́ jẹ́ kó oníṣègùn rẹ jẹ́ kí wọ́n kọ́ dàsà fún ẹ jẹ́ kí wọ́n dífá fún ẹ jẹ́ kí wọ́n yẹ òṣàwò fún ẹ jẹ́ kí wọ́n kọ́ ṣèwádìí náà kán mọ nǹkan tó bá fẹ́ nǹkan bá dẹ̀ sọ fún ẹ gbìyànjú agbára rẹ kó o dúró pẹ̀lú ẹ kó o nígbàgbọ́ nínú ẹ torí pé ńgbà tó mọ̀ ló lọ bá wọn. Tá a bá ṣe léyìí a rí pé kò sí bá kò ṣe òṣèlú jẹ́ fún wa eléyìí tó jẹ́ pàpàǹbarì ńbẹ̀ ni wípé ìwọ tó fẹ́ ṣe oògùn lọ́dọ̀ èèyàn gbìyànjú kó o mẹ́ni tó fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ ẹ̀ dáadáa èké ti délé ayé àṣà ti dàpọ̀ mu everybody náà ló ń pèrè ní oníṣègùn babaláwo olórìṣà ǹjẹ́ lóòótọ́ ni wọ́n competent ǹjẹ́ lóòótọ́ lẹni ìyẹn nímọ̀ ǹjẹ́ lóòótọ́ lẹni ìyẹn ní òye ṣé kìí ṣe pé bí ló lé ẹnìyẹn débi bẹ̀ ṣé kìí ṣe pé ńgbà tẹni yóò rí nǹkan tí ó ṣe mọ́ ló sọra rẹ̀ di olóògùn ṣé tó o bá fún lówó ṣé kò ní fowó rẹ̀ jẹun. O ní láti understand eléyìí o ní láti ṣe verification dáadáa tó bá ti wá verify torí pé lóòótọ́ lódodo ẹni yìí wọ́n rí lè mọṣẹ́ yìí lóòótọ́ tó bá wá lọ síbẹ̀ even tí oògùn tán bá ṣe fún ẹ tó bá tètè rọ́wọ́ ẹ̀ wàá mọ̀ wípé wọ́n ṣe iṣẹ́ mi bó ṣe yẹ kí wọ́n ṣe. Eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ wípé ó lè fà á kí oògùn àbákòsí tán bá ṣe fún wa kó má jẹ́ fún wa òun nìkan tá à ń pè ní orí wa orí ẹni là bá bẹ́ o pé kó dákun kó má padà lẹ́yìn ẹni. Bẹ́ẹ̀ ni tí orí bá ń dààmú àgbẹ̀
yóò dàbí pé tó bá gbin iṣu rẹ̀ ò ní ta. Torí bá ń dààmú ọdẹ yóò dàbí ìgbà tó bá ṣe ọdẹ pé kò ní rẹran pa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé orí wọn ló ń dà wọ́n láàmú. Báwo lórí wa ṣe máa ń dà wọ́n láàmú nígbà téèyàn bá ń jẹ èèwọ̀ ọ̀pìn, nígbà téèyàn bá ń ṣe nǹkan tẹ́lẹ̀ dá èèyàn ò fẹ́ kéèyàn ò ṣe. Báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ pé èèyàn ṣe léyìí? Òun náà ni pé gbogbo téèyàn bá dáwọ́ lé kò ní já sí dáadáa, gbogbo téèyàn bá lù kò ní dún. Òun ló ṣe jẹ́ pé àwọn babaláwo máa advice èèyàn pé kéèyàn méèwọ̀. Bẹ́ẹ̀ ni yálà Ifá ló tẹ̀ wàá méèwọ̀ rẹ, ó sọ̀rọ̀ òrìṣà ní wàá méèwọ̀ rẹ, wàá ti mọ̀ pé ní tẹ́wọ́ fà mí fẹ́ ni pé kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n má lo eléyìí ni mo gbúdọ̀ lò. Téèyàn bá ń jẹ èèwọ̀ kò sí bọ́n ṣe lè máa báyàn tú okun ayé èèyàn tó a tún máa díjú ni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé orí wọn ló ń takò wọ́n á ní àkóso tó ń ṣe fáwọn, wọ́n á ní kó jẹ, wọ́n á ní kó gbà. Láṣẹ máa ń bẹ Elédùmarè wípé kẹ́lẹ́dàá wa kó má takò wá ní paríparí. Kí ni conclusion àti recommendation mi? Conclusion àti recommendation mi náà ni wípé babaláwo rẹ ó ṣe àkóso Ifá rẹ fún ẹ bó ṣe yẹ kó ṣe. Meanwhile báwo ni babaláwo ṣe fẹ́ ṣe fún ẹ bó ṣe yẹ kó ṣe? Babaláwo rẹ ó dá ewé mọ̀, ó mọ ohun tó yẹ kó lò, gbogbo èròjà tó yẹ kó lò ó lò, ó ṣe bó ṣe yẹ kó ṣe, dandan ni kó rí bó ṣe yẹ kó rí. Ìwọ gangan o ní crisis kankan lára, inú ilé tó gbá àkóso rẹ sí kò sí wàhálà ń bẹ, ẹlẹ́dàá rẹ ò dà ọ́ láàmú, nǹkan kan ò ṣẹlẹ̀ sí ẹ, àkóso rẹ dandan ni kó jẹ́. Meanwhile bóyá ńgbà tó wá yẹ kákòóso rẹ ó dé kò tí ì dé ńgbà yẹn tán bá ti ṣe bó ṣe yẹ kó ṣe, dandan ni kó rí bó ṣe yẹ kó rí. Torí pọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ wípé ìgbà láyé ẹni tó ní ìgbà àárọ̀ ó yàtọ̀ sẹ́ni tó ní ìgbà ọ̀sán, ẹni tó ní ìgbà ọ̀sán yàtọ̀ sẹ́ni tó ní ìgbà alẹ́. Tá a bá ti mọ eléyìí dandan ni káyé wa ó dáa, gbogbo wa ẹ jẹ́ ká mọ èèwọ̀. Tá a bá ti mọ èèwọ̀, tá a mọ èèwọ̀ pín wa àní máa jẹ èèwọ̀ pín wa. Torí téèyàn bá ń jẹ èèwọ̀ pín kàkà kéèyàn lọ síwájú ẹ̀yìn lèyàn á máa wà. Àwa tá a bá jẹ́ babaláwo ẹ má jẹ́ ká fi sùúrù pe sùúrù, ẹ má jẹ́ ká fi sùúrù pe sùúrù, ẹ má jẹ́ ká fi wéèrè ayẹ̀ pé wé ara. Ohun tí a ò bá mọ̀ ẹ má jẹ́ ká sọ pé a mọ̀, iṣẹ́ tá a bá lè ṣe ẹ má jẹ́ ká sọ pé a lè ṣe. Ẹlẹ́kẹ̀ẹ́ta ń bibẹ̀ ni pé ìwọ tó ń lọ sọ́dọ̀ babaláwo má là lé babaláwo lọ́wọ́, jẹ́ kí babaláwo kó decide fún ẹ, babaláwo kó jẹ́ atọ́nà fún ẹ nígbà tó mọ̀ òun ló ṣe lọ sọ́dọ̀ babaláwo. Ní paríparí ẹ̀ àwọn tajà babaláwo ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé Elédùmarè nìkan lọ́ba tó ń ṣe nǹkan o. Tẹ́ bá wo tí Ifá gan sọ fún wa, Ifá tó ní ìyìn ni ń bá yà sí, òun ni ń bá yà sí, ìrònà lásìn ọ̀rẹ́ ẹni sí. Adífá fún Ọ̀rúnmìlà, bàbá òfin Elédùmarè ṣe bàbá, gbà wá o Elédùmarè wọlá gbójúlé, gbà wá o Elédùmarè wọlá fẹ̀yìntì. Èèyàn kì í gbójúlé Elédùmarè kó jó ti ni, meaning that gbogbo ohun tó bá fẹ́ ṣe Elédùmarè ni yóò fi àṣẹ sí. That is why tó fi jẹ́ pé Ifá kì í ṣe magic. Èèyàn tó bá bá yín tó lóun fẹ́ ṣe àkóṣe, tó lóun fẹ́ ṣiṣẹ́ Ifá, ẹ jẹ́ kó yé pé magic kọ́. Tẹ́ ẹ bá ṣe fún ẹ̀yin fẹ́ bá bẹ Elédùmarè ni, ẹ fẹ́ bá solicit ni, ẹ fẹ́ bá gbìyànjú ni. Tó bá wo Elédùmarè ìgbìyànjú yẹn lè yá, tó bá dẹ̀ wo Elédùmarè ó lè lọ já díẹ̀. Ṣùgbọ́n o ìyẹ̀rọ̀sùn kò ní gbé sánmọ̀ kó pòórá sí, tí ò bá wá ní ìrì á wá ní òjò. Kí ni mò ń gbìyànjú àsọ ni pé ìgbìyànjú rẹ tó bá ṣe kò lè rà láyé. Náà ṣe sọ fún wa wípé ìbáṣepọ̀ gbogbo ló sunú pósí, ìrókò gbò ní kùkan nu gbó, dúà fówèrè ni mo jà tí sọ máa gbọ́n mèrègún. Èèyàn tó wáyé ayé tó yan eré òwọ́pọ̀, òwèrè là ń jà gbogbo wa, gbogbo àwọ̀ ẹja jòwèrè, wà ní láti jòwèrè ni. Pé ìgbìyànjú tí wọ́n ṣe fún ẹ ò tí ì jẹ kò mí wípé wà á dúró, wà á tún túbọ̀ gbìyànjú ni. Ṣùgbọ́n rí i pé ẹni tó ń ṣe àkóso lọ́wọ́ ẹ̀ rí wípé sẹ́niyẹn mọ nǹkan tó ń ṣe, tó mọ̀ ń pa rẹ̀, ṣé kò kì í ṣe impostor. Tó bá ti kó gbélé papọ̀ kò sí tó ní kí fàárẹ̀ ò mọ̀ jẹ, ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọ ṣíṣẹ. Alágbára jọ̀wọ́ máa rọra.